We all welcome you home to the land of your forefathers. All your efforts in seeing the freedom of the Black Africans. Mo kí gbogbo èèyàn olólùfẹ́ ìkànnì Obas TV ìyẹn lójú òpó ti YouTube tẹ́ ń gbọ́ wa tẹ́ ò wà gbogbo ẹ ṣé gan àmọ́ lórí pé ẹ wà ní apá abẹ́yẹn gbogbo ẹni tó dẹ̀ yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń bá ìkànnì pàdé ẹ má gbàgbé ìyẹn láti bá wa subscribe ìyẹn sí apá TV tẹ́ bá dẹ̀ ti subscribe tán kẹ́ tẹ notification bell kí ó lè máa ta yín lólobó lẹ́nìí ẹ já padà ìyẹn sínú ìtàn ẹ mọ̀ ẹkún mo ti sọ tẹ́lẹ̀ pé ìkànnì wà fún pé ká fi máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká fi máa entertain ara wa ká dẹ̀ fi máa fúnra wa láwọn nǹkan tó bá ń lọ ìyẹn ní inú ìgboro táyé ok lọ́jọ́ tèmi inú ìtàn la fẹ́ padà sí ní ọdún 1990 ní Nelson Mandela ni ó ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà bó lè jẹ́ pé ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n fi Nelson Mandela sílẹ̀ ìyẹn nínú àhámọ́ tí wọ́n fi sí ìyẹn láti bí ọdún 1962 tí wọ́n ti fi sínú àhámọ́ nítorí pé àkọọ́lẹ̀ fìdí ẹ̀ lélẹ̀ pé ó lò tó bí 27 years ìyẹn nínú ti ọgbà àhámọ́ tó wà ìyẹn nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi sí wọ́n gbé ní August 5 1962 ni wọ́n ní wọ́n gbé kó tó wá di ìgbà tó wá di 1964 gangan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ pé okay kí wọ́n lọ rèé fi sí àhámọ́ pé nítorí pé ó rìnrìn àjò láì lo ìwé ìrìnnà eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè tiwọn àti pé ó ń kọ́ àwọn òṣìṣẹ́ àti àwọn aráàlú láti fẹ́ kọ̀yìn sí ìjọba ní àsìkò ìgbà yẹn ìyẹn túmọ̀ àwọn ẹ̀sùn lóríṣiríṣi lẹ́yìn tí wọ́n fi kan Nelson Mandela ṣùgbọ́n inú ìtàn bẹ̀yẹn gangan kọ́ là ń lọ bí kò ṣe nípa ti orin ní ọdún yẹn gbà Nelson Mandela wá kí wa ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1990 ìyẹn láti wá fi ẹ̀mí ìmoore hàn fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tí ó rí gbà láti ọwọ́ orílẹ̀-èdè ti Nàìjíríà nínú 1990 yẹn òun ni Wasiu Ayinde ìyẹn K1 The Ultimate òun ni wọ́n gbé orin tí mo fẹ́ kájọ gbọ́ yìí ni wọ́n gbé jáde ìyẹn láti fi kí Nelson Mandela pé akíkàbọ̀ ìyẹn sí orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí n sílẹ̀ kí ẹ̀yin náà kẹ́ gbádùn ẹ̀ ìyẹn ní apá bí bẹ́ẹ̀ bá ṣe ń wẹ̀ má gbàgbé láti máa bá mi subscribe kẹ́dẹ̀ máa fi kọ́mẹ̀ntì sí nǹkan tẹ́yin náà bá rántí ìyẹn nípa nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn nígbà yẹn ní ọdún 1990 yẹn nǹkan tó ṣẹlẹ̀ kẹ́ jẹ́ kí a jọ fi jomitoro ọ̀rọ̀ ìyẹn ní comment section ó yẹ jẹ́ kí n sílẹ̀ kí a jọ sáré gbádùn ẹ̀ ó yá òun rèé. Oh Mandela for freedom. Oh Mandela. Dr. Nelson Mandela, we all love you. Dr. Nelson Mandela, we are proud of you. Dr. Nelson Mandela, we all love you. Dr. Nelson Mandela, we are proud of you. The whole of Africa, we welcome you home. The whole of Africa, we welcome you home. We know you are suffering in South Africa. We know you are suffering to free the Black Africans. Dr. Nelson Mandela, we all love you. Dr. Nelson Mandela, we all love you. We cry to free Mandela, the free Mandela. We cry for free Namibia, the free Namibia. We cry to free Mandela, the free Mandela. We cry for free Namibia, the free Namibia. We now want freedom for South Africa. It is a mission that must be fulfilled. Dr. Nelson Mandela, we all love you. 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 Oh Mandela, Dr. Nelson Mandela, great hero of Africa. We all welcome you home to the land of your forefathers. All your efforts in seeing the freedom of the Black Africans and South Africa as a whole is well appreciated. Struggle continues. Free the Black and let this
praise. God bless you. Dr. Nelson Mandela, we are proud of you. mo lérò pé ẹ ti gbádùn ẹ tó ẹ pé wá gbádùn ẹ tẹ̀lé gbádùn nǹkan tá a jọ sáré ṣe láàrin ìṣẹ́jú kan síbi mélòó kan tá a jọ fi sáré ṣe ẹ má gbàgbé láti bá mi comment síbẹ̀ kẹ́ jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ ṣe gbádùn ẹ̀ sí àti bí tẹ̀tí láǹfààní yẹn láti máa gbọ́ àti máa wo ìkànnì ti Obas TV ẹ fi àwílé tí ìyẹn sí comment section tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń bá ìkànnì pàdé ẹ má gbàgbé ìyẹn láti bá wa subscribe sápá tibẹ̀ yẹn kẹ́ jẹ́ ká pàdé nínú fọ́nrán mi láìpẹ́ láì jìnnà ẹ ṣé gan tẹ́ ń gbọ́ wa tẹ́ ń tẹ̀lé wa gbogbo gbà àmọ́ lórí ìyẹn látàpá bí ó dàbọ̀.